àbọ̀ lè má wọ̀rí. Dọ̀bálẹ̀ fi yọ̀gò lójú dọ̀bálẹ̀ yọ̀gò lójú. Má gbórí òkè o, má gbórí òkè o. Gborí ilẹ̀ má kó bá rè ọ̀kàrè má wọ̀nà bí má jẹ́ ká rí ọ. Àti ló wá lé mi bí eléyìí ọkùn yẹn dà ìyàbí mọ́tò mi ọkùn. Ayẹlẹ o, ìbò sí o. Yes, my people, my name na Kumo. They report this news direct from London. See that back where they write chips and that. Now there you go chop good food, African food or Oyinbo food. You want to chop chips and plantain and chicken? Come to chips and that now.